Kú déédéé àkókò yìí gbogbo ẹ̀yin tèmi ní tilé toko gbogbo ẹ̀yin ọmọ káàró jíire gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ a kú oríire gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá a kú oríire ẹ bá ń pín fọ́nrán yìí ká ọ̀tá bá fi ṣẹ́wọ́ ní òní rọ so bí sì ń bọ̀rọ̀ mi bọ̀ gbogbo ẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá a kú oríire ti ìwé láwà ní bàbá wa Grand Chief Imam ilẹ̀ Ọ̀yọ́ Imam wa Sheikh Hussaini Akínọlá barrister Hussaini Akínọlá barrister tún ni wọ́n ṣe pé ọ̀nà ọ̀pọ̀ wa pọ̀ orí báyìí la máa rí bá wa ṣe o irú orí báyìí la máa rẹ̀ ẹ̀mí gígùn àlàáfíà lẹ́ẹ̀fì lòpọ̀ náà o ẹ̀ nílò náà sí o ẹ̀ nílò náà ìyá o ẹ̀ nílò náà ìpọ́n kéke o ọlọ́run jẹ́ pẹ́ lórí ẹ̀ o ṣe rí irú nǹkan báyìí irú nǹkan báyìí ní jẹ́ ká máa share òun ní jẹ́ ká máa post kò sí ní ta fẹ́ gbà bí ká máa sọ àṣìṣe àwọn ọba wa ṣe rí ẹ bó ṣe yẹ wọ́n ohun tá à ń pè ní bíbí ire nu ká ní bíbí ire ká ní pilẹ̀ ohun tó ń sọ nìyẹn ẹsẹ̀ ògbèrò ń bẹ̀ lánàá yẹn ẹsẹ̀ ògbèrò rárá deputy governor bẹ́ẹ̀ Grand Chief Imam wa Imam Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ Imam Tọ́lá àti Ayélára àwọn náà wà ń kalẹ̀ Imam wa Alárọ̀lọ́rẹ́ ti Ìlọrin àwọn náà wà ń bẹ̀ so kò sẹ́ni tí ò péjú síbẹ̀ yẹn ẹ wèrò ẹsẹ̀ ògbèrò ń bẹ̀ ẹsẹ̀ ògbèrò ohun tá à ń pè ní bíbí ire nìyẹn owó ọ̀rá kò sí fowó rà bíbí ire kò sí fi owó rà kò sí fi owó rà ká nípìnlẹ̀ ká ní ohun tó da ká ní tẹ̀tọ́ da so máa fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ bàbá wa Aláàfin ikú bàbá yèyé fún wọ́n ṣe yẹn wọ́n ọ̀nà tó ń gbà yẹn wọ́n torí tẹ́ bá rí ọ̀nà tó ń gbà yẹn wọ́n gẹ́gẹ́ bí Imam wa Tọ́lá àti Ayélára ṣe sọ wọ́n ní nǹkan táwọn screening result àwọn screening wọ́n já sí wípé result tí àwọn screening committee tí wọ́n mú wá ní làwọn ṣiṣẹ́ lórí àwọn àfáàsì tí wọ́n ṣe screening fún wọn result tí wọ́n mú wá làwọn ṣiṣẹ́ lórí kì í ṣe pé àwọn gọ́gọ́ làwọn yàn wọ́n ṣe rí pé ohun tó ń pè ládàrí nìyẹn tó bá ní wọ́n lè ṣe wọ́n á dẹ́ẹ̀dá tó bá ní wọ́n lè ṣe wọ́n á dẹ́ẹ̀dá nílẹ̀ lójú kó yẹ bàbá wa kábíyèsí ikú bàbá yèyé kì í ṣe pé wọ́n dá yàn ìyẹn kan ìjà wa dé ọ̀pọ̀ yẹn ní jẹ́jà máa wọ́n pè wọ́n jọ ẹsẹ̀ screen fáwọn ìdẹ́bà wọn kó kójú òṣùwọ̀n ẹ̀dẹ̀ mú wá Awéláwà ní fún kì í ṣe pé àbáyá ẹ̀mí lọ bá ọ̀yá bẹni báyìí mọ̀ fẹ́ irọ́ bàbá wa kú bàbá yèyé wọ́n ṣe bó ṣe tọ́ wọn ò pé èmi ní kò mi Aláàfin bá ṣe kò sẹ́ni tó yẹ mi lọ́wọ́ o kò sẹ́ni tó lè jọba lọ́wọ́ òróòtọ́ but kí àlàáfíà bá lè jọba kó bá lè yẹ̀yẹ̀ kálẹ̀ kó bá lè rí bó ṣe yẹ kó rí ọ̀nà tó gbé gbà ọ̀nà tó gbé gbà mo gbà náà àdúrà gbogbo yẹn pẹ̀lú oyè yìí o àti bàbá kú bàbá yèyé ni o àti bàbá wa Chief Imam ni o pẹ̀lú oyè yìí mo á fi àkókò yìí mo fi kí Alhaji wa Àwa Ibrahim àbọ̀ wọn pè wọ́n because àwọn ni wọ́n tún gbé ọkọ̀ méjì fún bàbá Chief Imam Ọ̀yọ́ ẹ wò wọlé bàbá Chief Imam Ọ̀yọ́ lásán bóòlù orí yàn ṣe ní wú ẹ wò wọlé bàbá Grand Chief Imam Ọ̀yọ́ bóòlù orí yàn ṣe ní wú nǹkan báyìí la fẹ́ nǹkan báyìí kọ́ máa kàn ẹ wò ó yẹ wọ́n ló fi wọ́n fi ní kí wọ́n ní adarí tó dáa bàbá wa Aláàfin adarí tó dáa ni wọ́n ọba tó dáa ni wọ́n sọ́ba yẹn sin Aláàfin yẹn rárá ẹ pín ká gbọ́yọ́ ọmọ Yorùbá ń ta fẹ́ nù ilẹ̀ Yorùbá ò ní dàrú ká máa sásìsọ àwọn ọba wa kò sí tó fẹ́ gbà ń bẹ́ ẹ jẹ́ kó di ọ̀tẹ̀ ẹ jẹ́ ká kó di wàhálà ẹ jẹ́ ká kó di àbùsí